ó jẹ́ àkòrí. So obìnrin ní dóòrù yẹn, kí ni dóòrù ẹ̀? tàbá ní pé obìnrin ní role tó fẹ́ play, kí ni role tó obìnrin fẹ́ play? Akramakumullah. Kò gbọ́dọ̀ jáde kúrò ní àdámọ́ ẹ̀. Torí ń gbà tí Ọlọ́run sọ wípé ar-rijalu qawwamuna 'ala an-nisa. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. Àrí pé الرجال قوامون على النساء. Akramakumullah. Ọkùnrin kìí ṣe kó di boss. B-O-S-S. Bẹ́ẹ̀ ni sà. Boss òun kọ́. Qawwamuna ẹ̀ kò ṣe pé torí pé obìnrin wọ́n ní átífà. Naam. Wọ́n ní líìnù. Bẹ́ẹ̀ ni sà. Dáadáa mọ́ wọn ni ẹ̀. Emotional. Flexibility. So wọ́n dẹ̀ wà emotional. So emotional ta ló wà yìí làwọn kan fi gbà pé obìnrin ò lè jẹ́ adájọ́. Torí tó bá déwájú àwọn ẹlẹ́jọ́ bá déwájú ẹ̀ tó bá ń sunkún àánú lè gbé. Àánú tó bá gbé yẹn yóò ṣe ẹjọ́ dá. Ní tí èsè tí ẹ yóò gbé fún. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. So na àwọn yẹn fi gbé kalẹ̀ bẹ́ẹ̀. Ayé tí ẹ ti di kíní ọkùnrin míì ti ń ṣe bí obìnrin míì ṣe bí ọkùnrin. Bẹ́ẹ̀ni sà. So ìyẹn Qawwamuna 'ala an-nisa yẹn kò lè kúrò ń bẹ̀. Bima faddala Allahu ba'dahum 'ala ba'din. Pẹ̀lú ọlá tó gbé fọ́kùnrin lórí obìnrin. Wa bima anfaqu min amwalihim. Owó tọ́kùnrin ná yóò ná lórí obìnrin ni. Kódà kóbìnrin yẹn lówó, ṣẹ̀ríà gbà wípé ó gbọ́dọ̀ máa fún pẹ̀lú owó tó ní. Allahu Akbar. Tí ó máa já sí pé yóò máa jẹ́ pé òun jẹ́ ọkọ lórí ẹ̀. Akramakumullah. Fasalihatu. Àwọn tó dáa. Qanitatun. Tí wọ́n ń sin lọ́hùn. Hafizatun lil ghaibi bima hafiza Allah. Tí wọ́n ṣọ́ abẹ́ wọn. Allahu Akbar. Ẹ bá mi máàkì ẹ̀. Naam. Tí wọ́n ṣọ́ abẹ́ wọn. Bima hafiza Allah. Hafizatun lil ghaibi bima hafiza Allah. Ọlọ́run gbé pamọ́, ó gbé abẹ́ yẹn pamọ́. Kò sí ń tà. Tọkùnrin tó bá ró obìnrin tó bá fẹ́ tó bá ti ṣáwà bá ti mú. Akramakumullah. Tára ẹ bá le Naam. ẹ lè máa rí. Lọ́dọ̀ ọkùnrin. Akramakumullah sà. Ẹ lè máa rí. Àmọ́ lọ́dọ̀ obìnrin kò sí bó ṣe lè tó ẹ lè rí. Allahu Akbar.
bima hafidhallah. bima hafidhallah. Ọlọ́run bá tọ́jú ẹ̀ pamọ́. Ó tọ́jú ẹ̀ pamọ́ ni. Kai ìtumọ̀ tuntun. Hafizatun lil ghaibi bima hafidhallah. Wallati takhafuna nushuzahunna fa'izuhunna. Èyí tẹ́ bá wá rí i pé ó ṣe nǹkan tí ó tẹ́ ẹ fẹ́, fa'izuhunna. ẹ ṣe wáàsí fún. Wahjuruhunna fil madaji. Ẹ bá ṣe wáàsí fún tí ò bá gbọ́, ẹ tún wá na ìmí sí, ẹ kọ orun tí. Processing ni. Wadribuhunna. Tẹ́ bá tún wá kọ́ tó tún ṣe gọ́nkíná, ẹ lù ú pa pẹ̀lú símí ẹnu ẹ. Factory research. Factory research yẹn kìí ṣe kó gba lẹ́sẹ̀, kìí ṣe kó kàn ní ní blala pẹ̀tọ̀ blala ìyá yẹn bá mú wá. Rárá. Wadribuhunna. Dọ́rùbù nìyẹn. Akramakumullah. Fa in ata'nakum. Tán bá ti wá gbà Fala gbogbo ìbáwí tẹ́ bá wọn wí, tán bá ti tẹ̀lé yín, Fala tabghu alayhinna sabila. ẹ má tún wá nǹkan míì wá sí wọn lẹ́sẹ̀. Inna Allaha kana aliyyan kabira. Naam, ká lè lọ́bẹ̀ áyà látúì. Bẹ́ẹ̀ ni sir. So bàbá wọ́n ṣe wáàsí kan gbà kan, Radiyallahu ta'ala ó ti anhu. pẹ́ o, nínú Markaz bí náà wáàsí alẹ́ ni. Wọ́n ní obìnrin Náà. fọwọ́ mú tiẹ̀ ń fọwọ́ mú tèmi ká fi mọ́ni ṣayé, ìntọ́lọ́hun bá fún ẹ, ìntọ́lọ́hun bá fún ni là ń fọwọ́ mú ká fi mọ́ni ṣayé. Fọwọ́ mú tiẹ̀, fọwọ́ mú tèmi, ká fi mọ́ni ṣayé. Nasibun mimma iktasabu. Lirrijali nasibun. Ọkùnrin ní ìpín tiẹ̀. Walinnisa'i Wala nasibun. tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'din. Kóbìnrin má máa wò yí pé òun fẹ́ ṣe bí ọkùnrin, kọkùnrin má máa wò yí pé èmi náà fẹ́ ṣe bí obìnrin. Lirrijali nasibun mimma iktasabu. Ọkùnrin ní tiẹ̀, iṣẹ́ tó bá ṣe Tí ó fi ti ọkùnrin, yóò fi tiẹ̀. nasibun mimma iktasabuna. Obìnrin náà ní iṣẹ́ tó fẹ́ ṣe tí ó fi tí ti ó fi obìnrin. tiẹ̀. Was'alullaha min fadlihi. Allahu akbar. Ọlọ́run ni ẹ béèrè lọ́dọ̀ ẹ̀ kó fún yín ní Ìpín. ọlá látọ̀dọ̀ ẹ̀. Inna Allaha kana bi kulli shay'in alima. Tó eléyìí òun lójúwé pé ọkùnrin ò lè fẹ́ ṣe, àmì obìnrin ò lè fẹ́ ṣe àwọn iṣẹ́ kan wà Náà. ọkùnrin ló lè ṣe. Ọkùnrin tó lè ṣe wọn lè fẹ́ gbé irin ńláńlá nìsí ká kó àwọn obìnrin sí díẹ̀ pé ẹ lọ gbé, kò ń ṣiṣẹ́ wọn. Àbí kóbìnrin lòun ṣe alápatà. Wọ́n ń ṣe àwọn bọ̀tí ń bílẹ̀ tí máa rí lọ́dọ̀ wa ń bí ni. Now ọkùnrin ò lè sọ wípé bí obìnrin ṣe rí inú oyún, èmi náà fẹ́ lóyún. Kò possible. Bẹ́ẹ̀ ni sá. Àwọn tó ṣe yughayyiruna khalqallah tí wọ́n fẹ́ dá ẹ̀, wọ́n fẹ́ yí bọ́lọ̀ ń ṣe dá wọn padà, níbo làbọ̀ ẹ̀ kò lè rọ́yàn fún
kò lè lóyún. Ó ní ìkùnlùkẹ́ tó ń gbé ọmọ sí. bẹ́ẹ̀ ni sà tẹ́ pé àdámọ́ obìnrin Láì ni pé àdámọ́ obìnrin ni. Ọkùnrin lè sọ wípé inú ojú ara tọkùnrin bẹ́ẹ̀ ni sà bí àtọ̀ tí ń di bó ṣe ń wà yóò gbanú hóró pọ̀n jáde tí ó fi lọ sí yóò di àtọ̀ akramakumullah tí ó fi lọ pẹ̀lú kó àzákàrí ẹ̀ lè akramakumullah kó fi kọjá. náà Tó bá kọjá dáfà tó bá wálẹ̀ kan náà so ó níye ó níye ẹyin spermatozoa tí ó kọjá. Iṣan tínrín sì ni Allahu akbar tí ó gbà kọjá. Allahu akbar Kò sí yẹn lọ́dọ̀ obìnrin. bẹ́ẹ̀ ni sà Apolùkẹ́ tóbìnrin náà kò sí lọ́dọ̀ ọkùnrin kò sí lọ́dọ̀ ọkùnrin. So fas'alullaha min fadli. la ilaha illallah Ọlọ́run ti ní kí kálukú dúró kó fi mọ níwọ̀nba láfi ní pé ẹni tọ́lọ́run fún ni là ń fọwọ́ mú. Allahu akbar Kò fi ìmánì ṣayé ẹ̀. Kí ló fẹ́ fún rẹ̀ ń wàhálà yìí pé ọkùnrin ni mí mo fẹ́ dàbí obìnrin bẹ́ẹ̀ ni àbí obìnrin ni mí mo fẹ́ dàbí ọkùnrin. So bó ṣe rí nìyẹn. akramakumullah sà kí ọlọ́run bá kí ó jẹ́ àrí pẹ́ sà wọ́n ti Mọ̀lánà Sheikh Adam wọ́n ti rí ogun ìjà àwọn ọmọbìnrin bẹ̀rẹ̀ sí kéwú àwọn èèyàn náà gbà lọ́wọ́ wọn tọ́mọ obìnrin bá kéwú tán báwo ló ṣe fẹ́ rí ní mujtama ó ti ké gbogbo àwọn ẹ̀kọ́ al-manahijil mutakamila ó ké náà ó ké sọ́rùfù ó ké àkídà ó ké al-wa'zu wal-irshad báwo ló ṣe fẹ́ apply ẹ̀ sí society tí ó dẹ̀ ní gbàgbé pé nínú feminine gender ló ń wà tí ò fi ní kó sínú masculine. Nǹkan kọ́kọ́ wà fóbìnrin. Náà. Gbogbo obìnrin dóòrù obìnrin Náà. ní mujtama utawi Náà. role tó fẹ́ play. Obìnrin òun ni almadrasatul ula Allahu akbar fún èèyàn. Ibẹ̀ ni ó sì kẹ́kọ̀ọ́. Tó bá bímọ ọmọ yẹn ó máa wò yóò máa kọ́ ẹ̀kọ́ látàrẹ̀ gbogbo èèyàn ní ó gbalé ẹ̀kọ́ yẹn kọjá. pátápátá. ولمر للخلائق من محل يحسبها كحدن الأمهات. Obìnrin ni òun ló ń tọ́jú ọmọ ọ̀dọ̀ ẹ̀ lọ́mọ ó gbà kọjá. فحدن الأم مدرسة تسامت. So ọ̀dọ̀ obìnrin yẹn tọ́mọ fẹ́ gbà kọjá ilé ẹ̀kọ́ kan ni tó ga. بتربية البنات كذا البنين. Òun ni ó kọ́ ọmọ البنين. كذا البنات. òun ni ó kọ́ ọmọ obìnrin bí ó ti ṣe hùwà nílé ọkọ ẹ̀. Allahu akbar so ọmọ obìnrin kékeré ìyá rẹ̀ mírọ̀ ni. Mírọ̀ ni òun ni ó tún wá kọ́ ọmọkùnrin Allahu akbar bí wọ́n ṣe máa ṣe kì í ṣẹlẹ́ṣẹ̀ gbáùgbáù. So akramakumullah ọ̀dọ̀ obìnrin onílé ẹ̀kọ́ yẹn ìyẹn ni step alákọ̀ọ́kọ́. ó ní step alákọ̀ọ́kọ́. So step alákọ̀ọ́kọ́ yẹn tí ó bá ti yẹ̀ gẹ̀rẹ̀ tí ọmọ ń rí ìṣesí tí ó dá lọ́dọ̀ ìyá ẹ̀ tọ́mọ yẹn tó bá ọmọ yóò gbé sórí ni òun lọmọ náà máa wò. Tóbìnrin tí táwùjọ bá rí ìwà tí ó dá lọ́dọ̀ obìnrin àwùjọ yẹn máa bàjẹ́ ni.
ìyẹn tẹ́ sọ fún wa ẹ̀sà ìyẹn jẹ́ pé láti inú ilé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn. bẹ́ẹ̀ni ó wá jáde. àáfàá ẹ̀yìn ó gbọ́mọ lọ sí skul ó gbé wákàtí mélòó ni skul wákàtí mélòó ni tíṣà fẹ́ ṣe lọ́dọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni sà. 4 sí 5. ó pẹ́ jù nínú 24 hours. akramakumullah. so 4 sí 5 pé 6. bẹ́ẹ̀ni sà. wákàtí 6 látago 8 dago 2. látago 8 dago 2. akramakumullah. látago 2 yẹn di alẹ́. ìpàdé sọ́dọ̀ díẹ̀. dàárọ̀ ọjọ́ kejì. dàárọ̀ ọjọ́ kejì ta ló fẹ́ kọ́. Allahu Akbar. àwọn ọjọ́ míì wà wíkẹ́ndì ọ̀dọ̀ òbí ni ó wà. bẹ́ẹ̀ni. akramakumullah. so ẹ̀kọ́ tinú ilé nìyẹn sà. naam. ọmọ tí wá jáde sà ọmọ obìnrin ó fẹ́ ṣe wáàsí. báwo ni ẹ̀kọ́ tó kọ́ nínú class gẹ́gẹ́ bí ẹni pé ọkùnrin ní máa sábà ṣiṣẹ́ wáàsí ìta gbangba báwo lobìnrin ṣe lè contemplate tí ó bá àwùjọ mu tí ó dẹ̀ ní búnú ilé tó ti jáde tí ò ní bú ìsìlámù náà táwọn èèyàn máa ń pè á ṣé gbogbo ọmọ tó bá lọ ilé kéwú ṣé bọ́n ṣe máa ń ráskàrí. ìyẹn tó ṣẹlẹ̀ ń bẹ̀ ní pé obìnrin ò gbọ́dọ̀ wo pé èmi mo dá lẹ́nu báyìí kò gbọ́dọ̀ wo pé torí nǹkan tóun bó ṣe ń ṣe yẹn bẹ́ẹ̀ ló máa ṣe sọ́kọ ẹ̀. Allahu Akbar. kò gbọ́dọ̀ gbéwù gbéraga wọ̀. bẹ́ẹ̀ rárá because bó ṣe ń ṣe ní gbangba yẹn tán rí ẹ bó ṣe máa hùwà sọ́kọ ẹ̀ nìyẹn. Allahu Akbar. kò kọ́kọ́ gbọ́dọ̀ sí gbéraga àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì ta ní pé obìnrin nílé ẹ̀kọ́ àkọ́kọ́ dóòrù obìnrin ní mùsùlùmá tó bá kọ́ wọ́n ní kó ṣe wáàsí wọ́n kọ́ ní wáàsí ó mọ wáàsí ìyẹn ò sọ di àfà kò sọ di àfi lọ́dọ̀ obìnrin torí inú kíní fíkíù bẹ́ẹ̀ni sà obìnrin ò lè ṣe ìmáàmù àfi lọ́dọ̀ obìnrin. akramakumullah. obìnrin kò ṣáájú bó ṣáájú fìtínà ni. Allahu Akbar. kò ṣáájú àwọn ọkùnrin bẹ́ẹ̀ni fìtínà ni ṣé bàdí ẹ̀ lẹ́wọ̀n máa wò ni. bẹ́ẹ̀ni sà. àbí kí ni so ibẹ̀ yẹn ó kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì fún ààbò. Allahu Akbar. fún ààbò obìnrin ò gbọ́dọ̀ ṣáájú. àní kí ló dé tí mọ́mọ́ wálé ni kán ló ń ṣe nǹkan oṣù. ẹni tó lọ́n fi pamọ́ ó tú àṣírí ni. ó tú àṣírí ẹ̀ síta nù ni gbogbo àwọn màmúmù ni wọ́n á mọ̀ pé àsìkò báyìí. wọ́n tó bá ti dé on the 6 àwọn ṣé ìdáhùn ní wá mọ́ṣáláṣí fọ́jọ́ 4 pẹ̀lú ògbọ́lọ́ wọn ó dé lọ́ndì 10. so ó lè jẹ́ 6 lóṣù yìí kó di oṣù tó ń bọ̀ kó di 5 kó di oṣù tó ń bọ̀ kó di kíní so wọ́n máa bá calculate ẹ̀ so ìyẹn ni wọ́n fi gba àyàfi lọ́dọ̀ obìnrin ẹgbẹ́. kọ́lọ́njá. so obìnrin ó lè jẹ́ oníwàásí fáwọn obìnrin kì í ṣe kó jẹ́ oníwàásí fún ọkùnrin. wọ́n ṣe pé láàárín àwọn ọkùnrin. rárá àṣà nìyẹn. kọ́rọ̀ kó járe pẹ́sà. lẹ́yìn yẹn kò ń ṣe pé kí mímọ̀ ni mo ń sọ òmọ̀ náà nìyẹn. Allahu Akbar. Arafta shay'an wa ghabati anka ashya'u àìmọye nǹkan ló pamọ́ fún ẹ tó mọ̀. so
lẹ́yìn ẹ̀ tó bá ti Imam Malik rahimahullah wọ́n bí ní wahid wa saba'in mas'ala akramakumullah imamu ni o Imam Malik 71 kí lẹ́ ń pè questions ni wọ́n bí ẹyọ kan ló dáhùn akramakumullah 70 ó ní la adri ká wa man qala la adri faqad ahraza nisfa al-ilm akramakumullah toro fẹ́ mọ̀nù nìyẹn akramakumullah ó yàtọ̀ sí alladhi la yadri wa la ya'rifu annahu la yadri kò mọ̀ kò tún mọ̀ pé òun mọ̀ akramakumullah irú yẹn wọ́n ní fajanibu ẹ jìnnà sí akramakumullah so kọ́lọ́hún kó jẹ́ àríyìn pẹ́sà níbi oríkùsù tẹ́ dé níbi ọ̀rọ̀ oníwàásí àtọkùnrin àtobìnrin láwọn tí wọ́n ṣe wàásí ǹjẹ́ nínú ẹ̀kọ́ Islam gẹ́gẹ́ bó jẹ́ sí pé dáwà nínú àwọn iṣẹ́ tí à ń kọ́ ní Markaz ni ṣé àfà tó fẹ́ ṣe wàásí òjọ́kùnrin òjọ́bìnrin sínú ẹ̀kọ́ dáwà ní pé gbogbo àwọn nǹkan tó jẹ́ pé àwọn ibi tọ́lọ́hún fi pamọ́ yìí ṣé ìyẹn lè máa wí síta kò lójú tì nìyẹn hashma ló wà fóbìnrin akramakumullah ní Islam dẹ̀ ń fẹ́ kóbìnrin ní akramakumullah kìí ṣaṣọ gàgà rẹ̀ tá ń dàbora tá ń gbé wọ̀ tá ń ṣe kí aṣọ yẹn kọ́ òun kọ́ alhashma kò ní tìjú káì torí èèyàn lè daṣọ bolẹ̀ kó wọ aṣọ gàgàrà tí ò ní tìjú kó jẹ́ kó bora ni kò bo làákàì kò bo ìmánì ẹ̀ kò bo ẹ̀kọ́ ẹ̀ Allahu Akbar so òun ni ìgbà kan mo ọ̀rọ̀ hijabu kíní kan mo sọ̀rọ̀ hijab àwọn èèyàn kan dá wọ́n ṣe wọ́n kó bò mí tí wọ́n ń ṣe kíní kan hijab tó bá fẹ́ tú alukurani sí tó bá fẹ́ mú ṣẹ̀ríà wá wà á lọ tú alukurani akramakumullah bá alukurani bá ṣe lò ó ní kó lò ó tá alukurani ò bá lò bẹ́ẹ̀ ìrọ́ ló kù àfikún nìyẹn ọ̀nà méje l'alukurani ti lo hijab ọ̀nà méjèèje kò sáṣọ mbẹ̀ Allahu kò sí aṣọ wíwọ̀ yìí níbẹ̀ bá ń wo àyà wa baynahuma hijabun wa 'ala al-a'rafi rijalun ya'rifuna kullan bisimahum ọkùnrin lọ̀rọ̀ tó ti ẹ̀ ń sọ mbẹ̀ kò sọ̀rọ̀ obìnrin rárá baynahum hijabun gàgá wa baynahuma hijabun gàgá ó wà láàrin àwọn méjèèjì wa 'ala al-a'rafi rijalun ya'rifuna kullan bisimahum bá ń lọ mí àyà mí tún mú wá wa iza qara'ta al-Qur'an جعلنا بينك وبين الذين لا يؤمنون وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا láàrin àwọn kèfèrí tí ó gbọ́ Ọlọ́hun gbọ́ pẹ̀lú ẹni tó ń ka alukurani òun nìyẹn hijaban mastura kò ọ̀rọ̀ aṣọ wíwọ̀ kọ́ واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا
فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. aṣọ tó wọ̀ kọ́. Allahu Akbar. ó wà ní ẹ̀yìn curtain. فاتخذت من دونهم hijaban. ó ta wẹ̀rẹ̀ bórẹ̀. Akramakumullah. aṣọ dà ń bẹ̀, aṣọ wíwọ̀ dà ń bẹ̀, bá mú mi. وإذا سألتموهن متاعا. àwọn ìyàwó ànẹ́bì gan-an ó ní you cannot be Catholic more than Pope. وإذا سألتموهن متاعا. tẹ́ bá fẹ́ bi àwọn ìyàwó ànẹ́bì ní nǹkan kan, فاسألوهن من وراء حجاب. ẹ jẹ́ kí kọ́tìnì wà. Akramakumullah. ẹ béèrè ẹ̀rọ iye kọ́tìnì báyìí, ánàkúnmílẹ̀ ẹ ṣe kí ẹ fún ní nǹkan tó bá fẹ́, tẹ́ bá fẹ́ fún ẹ kó gba nǹkan tẹ́ bá fẹ́ gbà lọ́dọ̀ ẹ̀. ذلكم أطهر لقلوبكم وقلوبهن. ìyẹn ló mọ́ fún yín, ló mọ́ ọkàn yín àtọkàn tiwọn náà. Akramakumullah. ìbò lọ aṣọ wíwọ̀ ti wọ̀. hashima ló ń wá, Akramakumullah. ló ń fẹ́ ká ní tìjú, ìwà àtìjú. al-imanu wal-haya'u وقال إني قرينان. أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب. Aha, ti Dáúdà nìyẹn. ṣé Dáúdà wọ gẹ̀gẹ̀rẹ̀? bí Kùránì ò bá ṣe lò, bí Kùránì ò bá ti lò ìgbàgbé ẹ̀. مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون. máa ṣe ti ẹnu. ṣé tí ẹ ṣe tèmi nù ní? Akramakumullah. so kò sáṣọ ń bẹ̀. وما كان لبشر أن يكلمه الله إلا وحيا. ṣé màláìkà ó wàá wọ aṣọ ìjáàbù wa ni? أو من وراء حجاب. Ọlọ́run fẹ́ bá sọ̀rọ̀, ó fẹ́ fún ní wáyé. gàgá إلا وحيا. ilá wáyà ní àkọ́kọ́ ọ̀nà mẹ́ta ni wáyé ń gbà wá. àkọ́kọ́ ni pé wáyù أو من وراء حجاب. àbí kó má rí kí أو gàgá wà. مرسل رسولا. irú èyí tó ṣe fún Musa. Alayhi salatu wassalam. أو yorùsílà يرسل rọ̀ṣúlà رسولا àbí kó rán màláíkà kan sí. فيوحي بإذنه ما يشاء. Aha. إنه علي حكيم. Su istimali lugha Akramakumullah. ní kéèyàn tú sáṣọ. ní kéèyàn tú sáṣọ wíwọ̀. Al-muhimmu al-hashma. Alhashma òun ni Islam Tí wọ́n fẹ́ fẹ́, òun ló dẹ̀ wà lásìkò Ànábì. Sallallahu alayhi wa الله sallam. عليه وسلم. hadisi kan lásìkò Ànábì Sallallahu alayhi wa الله sallam. عليه وسلم. wọ́n wà ní hajj. obìnrin kan wá sọ ọmọ ẹ̀nù orí. obìnrin yẹn wá ó jókòó, ó wá bá Ànábì. nígbà tó jókòó tí Sallallahu alayhi wa sallam. ó wá ń béèrè. obìnrin yẹn ni ó pọ́n lẹ́ẹ̀kẹ́ ẹ̀kẹ́ báyìí níbi kíní ẹ̀ báyìí ẹ̀kẹ́ báyìí níbi ẹ̀gbẹ́ báyìí àtẹ̀gbẹ́ báyìí ó pọ́n. àwọn sàábì kan wọ́n wá ń wò wọ́n ń wo obìnrin yẹn. Anakumullah. wíwò tán ń wo obìnrin yẹn, Ànábì wá rí i pé attention wọn ó ti pọ̀ jù.
ànábì wa gbé ẹ̀kẹ́ padà báyìí ìpè kọjú ẹ sí sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ànábì fi call attention padà ẹ padà ọ̀nà yẹn ti jì so lójú ayé ànábì nìyẹn sallallahu alaihi wasallam aṣọ wo ló fi bójú sallallahu alaihi wasallam aṣọ gẹ̀gẹ̀rẹ̀ wo ló wọ̀ akramakumullah ìtumọ̀ ẹni pé èèyàn lè bo ara kó bojú kó má bo ìmánì rẹ̀ kó má bo ìyẹn bẹ́ẹ̀ káwọ́ ṣọ gbẹ̀gẹ̀rẹ̀ yìí àbí ká bojú ká kóbìnrin bojú Islam kọ́ ló gbé wa ó ti wà qabla al-Islam akramakumullah nabigatu zibiyan akramakumullah ó kọrin kan ó ní sakata nasifu walam turid isqatahu وتناولته واتقتنا باليد. So obìnrin yẹn ìyàwó Numan akramakumullah òun ni ó ń kọjá lọ láàrin gbogbo wọn báyìí ni awẹ̀rẹ̀ ojú ẹ̀ bá bọ́ọ̀lẹ̀ ó wá mú lọ́nà tó yáyì akramakumullah fatanawalatihu biliyadi wattaqatina biliyadi. ọ̀rá lóṣò díẹ̀ báyìí ó dẹ̀ mú ọ̀rá mú báyìí Numan bá ní ròyìn kìíní ìwọ nẹ́bígà akramakumullah nẹ́bígà fi ròyìn ẹ̀ akramakumullah wa hadha qabla al-islam hadha qabla al-islam lẹ́yìn yẹn ní asrul amawi wa asrul abasi ẹrú ni wọ́n ń daṣọ́ bò lójú àwọn ẹrú akramakumullah ni kì í ṣọmọlúàbí ẹ lọ wo tán bó ṣe rí nìyẹn assignment téèyàn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sá tó bá fẹ́ tako wọ́n mẹ́rin wà ní kìí ṣe bú ní láìpẹ́ wọ́n lẹ́nìkan sọ̀rọ̀ mi ìsọ̀rọ̀ mi tó ń sọ̀rọ̀ mi ó kóyàn lọ Mọ́kà ó wá ń sọ ń bẹ̀ pé kò tó gbogbo rà tẹ rí bí ibi tá Nábì àti Abubakar wọ̀ ni so ẹ má tẹ̀lé Abibu tó ń sọ̀sọ̀kúsọ ọ̀rọ̀ mímọ̀ lélẹ̀ ọ̀rọ̀ ókè máa fẹ́ béèrè mímọ̀ ni ọ̀rọ̀ Al-Qur'ani ló ń sọ mú bí tọ́lọ́run ti dárúkọ Abubakar wá tó dárúkọ Umar tó dárúkọ Ànábì papọ̀ wípé àwọn méjèèjì ni wọ́n wà nù kòtò yẹn tó yẹ pé nasu Al-Qur'an mú wá fún mi mo challenge ni tó bá yẹ pọ́rọ̀ mímọ̀ ọ̀rọ̀ Al-Qur'ani ni tèmi dẹ̀ sọ pé Abubakar kọ́ ló wà ń bẹ̀ èèyàn méjì ló ń lọ Medina Ànábì ò mọ̀nà dé Medina wọ́n lọ bá wá ẹni tó mọ̀nà kèfèrí dẹ̀ ni ibi tó ti mọ lógà nìyẹn tán bá lo sọ́híbù
kò ń ṣe sàábé nìkan ló ń jẹ́ sọ́hìbù. akramakumullah bẹ́ẹ̀ni farabalẹ̀ kó kíw máa kí ló ti mọ̀ tí wọ́n wí pé ìmọ̀ ni mo mọ̀ ni ó mọ̀ kọ́dà ẹni téèyàn rí for the first time ọ̀rẹ́ wa aha nínú èdè Yorùbá gan ọ̀rẹ́ wa Ànábì Yusuf àwọn tán jìjọ tí wọ́n mẹ́wọ̀n sọ́hìbà yẹsẹ̀ akramakumullah sọ́hìbù ló bẹ́ẹ̀ni pé yá sọ́hìbà yẹsẹ̀jìn arbabun mutafarriqun khayrun amillahul wahidul qahhar. akramakumullah ọ wà ríru ẹ̀ ń bẹ nínú alkùránì tó pọ̀ èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn yẹn Abubakar tó bá wo hadith ìwọ tó ń sọ̀rọ̀ àtẹlòmí tó fẹ́ gbọ́ tó ń gbọ́ Abubakar ti dé Medina ṣáájú ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ni inú hadith wà á rí ẹni àwọn tó kírun tán ti dé Medina Abubakar wà ń bẹ̀ Allah ta'ala wíwà ń bẹ̀ Abubakar ṣóhun ló máa wà nù gáàrù Hira pẹ̀lú ànábì òun náà ló tún wà Medina tí ó ń kírun pẹ̀lú wọn ọ̀rọ̀ irọ́ ta ni so irọ́ yẹn ṣé èmi ní kán má tẹ̀lé ni àbíwọ̀ kí n lójú ẹ tó kí n lo mọ̀ àrífín ó pọ̀ فكان أبو بكر في لجان مع رسول الله صلى الله عليه وسلم وفي نفس الوقت في ناي في المدينة على بعد 400 كيلومتر يصلي خلف سالم. ṣé mi mo kọ yẹn ṣé mi mo kọ. كيف كان أبو بكر في الغار. báwo la Abubakar ṣe fẹ́ wà nù gáàrì pẹ̀lú ànábì lásìkò kan náà mani olùkòlúwí wàlìjámà ma'an. وفي نفس الوقت في قباء في المدينة. ó sì wà ń Kùbá. على بعد 400 كيلومتر يصلي خلف سالم. خلف سالم àbí. حياكم الله. bàbá wa Abubakar ọmọ ìpìlẹ̀ kọ́rọ̀ kó járí bàbá pẹ́ ọ̀rọ̀ yìí túmọ̀ yín pé béèyàn bá kéwú ọmọbìnrin kò túmọ̀ pé ẹ̀rí rascality la rẹ̀ rárá kéwú jẹ́ kéèyàn ní ti bẹ́ẹ̀ ni wa in iftakharta bi aba'in lahum sharafun qulna sadaqta walakin bisa ma waladu. akramakumullah tó bá ń ṣe fáàrí pẹ̀lú wípé bàbá kan ló bí mi ọmọ ìpìlẹ̀ ni mí ọmọ ìpìlẹ̀ ni mí. olèna sọ̀dákítà wà láàkèndè ìsàmà wàládù. a rí pé bẹ́ẹ̀ ni àmọ́ bàbá náà àmọ́ àwọn míì tó bí àmọ́ wọ tó ń fi bàbá náà ṣe fáàrí bí ìsàmà wàládù sí ọ̀rẹ́ tó sáré pé irú ẹ̀ náà bí. kéwú ìmá jẹ́ kí làákà èèyàn dàgbà ní ọkàn máa yọnu ṣoṣoṣoṣoṣo gbogbo ọ̀rọ̀ ló fẹ́ sọ sí kàfá àyẹn ò tó. ẹlẹ́ẹ̀kejì ò lè dọkùnrin kọ́rọ̀ nǹkan jẹ́ àrí bàbá pẹ́ ẹ̀kọ́
ẹ̀kọ́ ní jẹ́ fún gbogbo àwọn òbí pé kò ń ṣe pé gbogbo ọmọ tán bá ti mú wálé kéwú yóò wá yàyàkuyà àbí kò ní nítìjú. Kéwú ń kọ́ èèyàn níwà ọlá ni àti kéèyàn nítìjú. bẹ́ẹ̀ ni ìwà tìjú, tàwádù, ìwà pẹ̀lẹ́ Akramakumullah. ni kéwú máa kọ́ ẹ̀. Akramakumullah. tó bá ti rí ẹni tí kéwú kọ́ ní gbéraga, ibòmíì ló ti rí. ibòmíì ni kéwú kọ́, ó fi kéwú yẹn bojú ni. Akramakumullah sir. نعم. وصل أبو بكر الصديق إلى المدينة المنورة قبل النبي محمد صلى الله عليه وسلم. Abubakar dé Madina ṣáájú Ànábì. بعد أن أذن الله للمسلمين بالهجرة. lẹ́yìn ìgbà t'Ọlọ́run ti wí pé kí mùsùlùmí ṣe hijira من مكة إلى المدينة. láti Mẹ́kà lọ Madina. بدأ الصحابة بالخروج أفرادا àwọn sàábé ti ń jáde ní أو kọ̀ọ̀kan مجموعات صغيرة. àbí majmu'at kan lọ ní kan pọ̀, ní ikọ̀ kéékèèké. ikọ̀ kéékèèké. وكان أبو بكر من أوائل من وصلوا إلى المدينة. Abubakar jẹ́ àkọ́kọ́ àwọn tó kọ́kọ́ wọ Madina. Ànábì ò tí dé Madina. Sallallahu صلى alayhi wa الله sallam. عليه وسلم. ẹlẹ́ẹ̀kejì mo tún fẹ́ fi kún ìgbà t'Ànábì wọ Madina pẹ̀lú ràkúnmí ni. níbo náà gbé ràkúnmí wọn sí pẹ̀lú kòtò? ṣé ràkúnmí yẹn wà tòsí kòtò? àwọn wá wọnú kòtò. Akramakumullah. Allahu akbar. Common sense. كان أبو بكر الصديق من أوائل الصحابة àbí ràkúnmí jábọ́ láti sánmà. حيث سبقت هجرته هجرة النبي محمد صلى الله عليه وسلم. ìjírà Abubakar ti ṣáájú k'Ànábì tó dé. Sallallahu alayhi wa sallam. بقي أبو بكر في المدينة منتظرا وصول النبي محمد صلى الله عليه وسلم. Abubakar ti wà Madina tó ń retí pé Ànábì fẹ́ dé, Ànábì fẹ́ dé. حيث كان يخططون للهجرة سويا. torí wọ́n plan yẹn ni. so èmi mo sọ̀rọ̀ Felix Nola. Ọlọ́run máa ń gbé iltifatu, ó máa ń yàbàrà nígbà míì, yóò kàn yàbàrà Bẹ́ẹ̀ni. kúrò nú ọ̀rọ̀ tó bá ń sọ bọ̀, yóò mú mi. Akramakumullah sir. Bẹ́ẹ̀ tí yóò dọ̀rọ̀ rú. Kò dọ̀rọ̀ rú. Kò dọ̀rọ̀ rú. Ó kù kí wọ àbẹ́yìn tẹ fẹ́ ṣe Akramakumullah. kẹ lọ kẹ wádìí ẹ̀. ẹni tó ṣe gbọ́dọ̀ mọ usul fiqh àti usul tashri' ni. Usul fiqh, usul tashri', usul tafsir. lẹ́yìn yẹn nínú hadisi ó mọ sábàbùl wurud. Akramakumullah sir. ó sì mọ sábàbùl nuzul. Akramakumullah sir. kọ́lọ̀ ń jẹ́ àrí bàbá pẹ́. So Felix Nola yìí kí wọ́n tó kánẹ́bì tó wáyé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam ní 100 ọdún márùn ní Felix Nola yìí ti ṣẹlẹ̀. kọ́kọ́ gba ìpè Medina yẹn tánẹ́bì lọ sallallahu alayhi wa sallam. ànábì ò wọ kòtò gògó ìrà, ọ̀nà bòmí ni wọ́n gbà táwọn kèfèrí ò mọ̀, torí ẹni tó fẹ́ mú mọ̀nà ọ̀nà bòmí ni wọ́n gbà. Akramakumullah. So èèyàn ń bọ̀ ní Agége nísìn, ọ̀nà tó wọ Agége. Pọ̀. Ok, èèyàn ń bọ̀ láti Kẹjà, ọ̀nà Mango. Bẹ́ẹ̀ni sà. Láti Kẹjà ẹ Bẹ́ẹ̀ni ó wọ Agége. Bẹ́ẹ̀ni sà. Ọ̀nà Aṣáde, ọ̀nà Aṣáde nìyẹn. Ọ̀nà Guinness ìkankan náà làwọn yẹn. Ọ̀nà airport ó wọ Agége. Bẹ́ẹ̀ni sà.
ọ̀nà ọgbà owó Agége bẹ́ẹ̀ni sà ọ̀nà abúlé Ẹ̀gbá ẹni tó ń bọ̀ láti Kẹjà now nígbà yẹn ẹni tó mọ ọ̀nà òun ni wọ́n fún wọ́n fi ṣẹ́yàn lé lọ́wọ́ wípé kó mọ́ Ànábì dé Medina akramakumullah so ọ̀nà tí gbogbo wọn mọ̀ wọn gbàbẹ̀ so ló fi já sí pé ńgbà tí wọ́n máa dé wọ́n ti kọjá gbogbo ewu kí wọ́n tó tánàbí fi dé Medina sallallahu alaihi wasallam Ànábì dé Medina ó ní khallu sabila naqa fa innaha ma'mura ràkúnmí tó gùn dé Medina l'Ànábì sọ pé tí kálukú ń bí pé bal fi dárí ya Rasulallah bal fi dárí ya Rasulallah wọ́n fẹ́ gbà nábì lálejò ta ní kó wá dé sílé ẹ̀ tí kò ní tóhùn tó ní di kíní mi Ubay ibn Salul òun náà dẹ̀ dúró wípé ilé mi ni kò sọ̀kalẹ̀ sí kó lè máa rófòófó ṣe l'Ànábì fi sọ pé ẹ fi ràkúnmí lẹ̀ sallallahu alaihi wasallam fa innaha ma'mura aynama tabruku an-naqa ààyè yẹn ibi tí ràkúnmí bá ti lóṣò sí tó kúnlẹ̀ ibẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam so ràkúnmí ibi tó kúnlẹ̀ sí níbi mọ́ṣáláṣí Ànábì yẹn marbadu ni ibi tán ń so ẹ̀yìn ẹran mọ́ tí wọ́n ń so ràkúnmí mọ́ tí wọ́n bí àtàn ni sallallahu alaihi wasallam ìgbà t'Ànábì dẹ̀ débẹ̀ t'Ànábì rí pé ibi tó kúnlẹ̀ sí rẹ̀ Ànábì ní sàwìmúnì àwọn tó nídà àwọn tó ní ààyè yìí làwọn kan bá yọjú pé àwọn náà ni wọ́n bá sọ fún ẹ pé sàwìmúnì ó yá bá mi dúnàdúrà lórí ẹ̀ wọ́n dẹ̀ dábàá dúnàdúrà Ànábì níye tó kó fún wọn Ànábì rà ní kò jágbà sallallahu alaihi wasallam nígbà tó dẹ̀ fẹ́ máa kọ́ mọ́ṣáláṣí Ànábì ilé Ànábì mọ́ṣáláṣí ẹ̀ ló fi wí pé ya Rabbi innal ajira ajrul akhirah faghfir lil ansari wal muhajira ya Rabbi innal ajira ajrul akhirah Allah faghfir lil ansari wal muhajira. Gbogbo wọn kó síbẹ̀ ni gbogbo kálukú wípé ààyè yìí àwọn fi kọ́ mọ́ṣáláṣí àwọn máa nípin nínú mọ́ṣáláṣí yẹn ìpín ilé kọ́ o but àwọn nípin ládá akramakumullah àti muhajiri àti ansor gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí mọ blọ́ọ̀kù náà gbé kódà Ànábì náà mọ blọ́ọ̀kù sallallahu alaihi wasallam tí Ànábì dẹ̀ wà ní 53 years sallallahu alaihi wasallam níjọ́ náà sallallahu alaihi wasallam so wọ́n ṣe ńgbà tí wọ́n ṣe tán rí pé ókè wọ́n tún gbogbo ẹ̀ ṣe wọ́n ṣe kan tó kánàbì tó ibẹ̀ náà yọ yàrá ẹ̀ sí ibẹ̀ náà yọ mọ́ṣáláṣí ẹ̀ sí sallallahu alaihi wasallam naam kí Ọlọ́run kí ó járí bàbá pẹ́ ọ̀rọ̀ bàbá Mọ̀lánà Sheikh Adam bẹ́ẹ̀ bá ti ń sọ èyí ó máa sọ ni
ọ̀rọ̀ Markaz yìí yóò máa sọ yìí yóò máa sọ lọ ọ̀rọ̀ mímọ́ yìí yóò máa sọ ni àlékún kí àlékún gẹ̀ fún bàbá alágége tàná bisimilahi kúlú wàllá. bismillahir rahmanir rahim. kúlú wàllá ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu. bàbá Maulana Mudeeru Markaz àlékún ṣe ọlọ́run àlékún jẹ́rí ọ̀tá ní gbogbo ìgbà ní gbogbo ìṣẹ́jú ọlọ́run máa bá fi ṣe yín lẹ́ṣọ̀ọ́ ìdùnnú látọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́n kó bá rọ̀jò rẹ̀ fún yín ju báyìí lọ. laqad ja'akum li'ilafi جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم بسم الله الرحمن الرحيم إلافهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.